nínú Genesis orí 19 ni ẹsẹ̀ 16. wọ́n tẹ́ agbétan ìgbésẹ̀ kọlọ́run gbé kọ́kọ́ mọ́ra ran Ábúráhámù wò fẹ́ pa alẹ̀ Sódómù alẹ̀ ẹ̀ṣẹ̀ ebi kẹ̀ṣẹ̀ ran kó gògò kó kọjá òun kọjá pé ọ̀nìyàn yóò lè rò lọ wí ṣé ẹ̀dá ọlọ́run yóò àṣerú wọn ọlọ́run mọ́ra Ábúráhámù wí wọ́n èsì ṣiṣẹ́ ẹ̀sàrì ṣe o wọ́n á pa òlu ni wọ́n á parun. Ábúráhámù ṣèpẹ̀ Ábúráhámù gbàdúrà Ábúráhámù pa búrúburú wájú ọlọ́run ó bẹ ọlọ́run wíkàn bá rọ̀ nìyàn mẹ́wàá níbẹ̀ ṣé wàá dá òlu nì sí ọlọ́run ní kọ́ nìyàn mẹ́wàá kò jóló títọ́ ọjọ́ ni mímọ́ bá lébẹ̀ wọn àmọ́ kàn án o gbàkà Ábúráhámù rí i pé lọ ẹtọ́ òlu nì ọ̀nìyàn burúkú ní gbébẹ̀ ọjà kò gbà wí kọ́ ọlọ́run kẹ̀ṣẹ̀ nù ó gbàdúrà ọlọ́run jákèjá rán èèyàn áńgẹ́lì rẹ̀ kàn lọ sí Sódómù lálẹ́ ijọ́ ni o kàn ké sí Lọ́ọ̀tì kàn ké sọ́ya rẹ̀ kàn ké sí ọmọ rẹ̀ àná Lọ́ọ̀tì kíkẹ́ tẹran papọ̀ kàn kóra jọ pọ̀ kàn wá ọ̀nà kà gbà jáde kúrò nínú ìlú nítorí pé òdájọ́ ọlọ́run òjò gbígbóná ó fẹ́ rọ̀ láti run ẹlẹ́ṣẹ̀ èèyàn arákọjẹ́ pé àwọn ti yàn ọ̀nà èṣù láti run ṣùṣùṣùṣùṣùṣù gbàkọ́rẹ̀ dé òru jọ́ọ̀nì àwọn èèrà kan gbòòrìrù wí èèyàn àlejò kan dé síbẹ̀ o láàrin mọ̀wé áńgẹ́lì náà dẹ̀ á pẹ̀lú ìbàjẹ́ ọkàn rán kàn ti wí nípa ran gẹ́lẹ́ bá náà ní áńgẹ́lì ènì náà bọ̀ bá àwọn èèyàn fẹ́ bá áńgẹ́lì lájọṣepọ̀ ó lè múrì torí ìṣekúṣe àmùgbà ká bẹ́ẹ̀ṣù lò pọ̀ ká bẹ́ ẹ̀mí òkùnkùn ká bọ́n lò pọ̀ náà yá tọ́ látòrí ọkùnrin èyí sórí ọkùnrin èyí sórí ọkùnrin èyí sórí ọmọ kékeré bí ẹgbẹ́ ọmọ rán bá ṣekúṣe yàká títí ìṣekúṣe ni ọ̀fọ̀ lójú débi pé a fẹ́ bá áńgẹ́lì a fẹ́ bá ní àjọṣepọ̀ ọlọ́run ó kété o kẹ̀ ń ṣe lébẹ̀ ibi sí ìran àti irú burúkú wọn gbàkọ́díjọ́ kejì áńgẹ́lì ìrẹ́jà kan dá ọ lé Lọ́ọ̀tì kéèké sí kété ẹ̀rá olé rẹ̀ ọ̀dì ọ̀rẹ́ mú fà á jáde kété o kàn ń sọ bíi pé Lọ́ọ̀tì kàn ń gbọ́ torí ọkàn rẹ̀ ti rọ̀ mọ́ òlu nì débi pé fẹ́ kúnkún kẹ́ sọ̀rọ̀ òlu ní búburú lé ojú rẹ̀ wọ́n àmọ́ wí ibi kan ti mọ́sẹ̀ ralẹ̀ èyí ni gángan lé àkórí ọ̀rọ̀ tòní bíbélì wí ibi kan ti mọ́sẹ̀ ralẹ̀ áńgẹ́lì ọjà kò fa ọ̀rẹ́ ọtí jáde ọ̀yẹ kọ́ nìyẹn mú di pagbá sínú ewu àǹfààní máa ń yá o àyè dẹ̀ máa ń ṣí sílẹ̀ kó ọmọ ọ̀nìyàn kò jẹ́ pé sì títí ayé káǹfààní ni káàyè ni ká ṣí sílẹ̀ òun ni Lọ́ọ̀tì òun ní ìrò nínú ọ̀rọ̀ kẹ́ lálẹ́ òwí àǹfààní kò ní o pé ṣe títí ayé kẹ́ẹ̀yà lébẹ̀ ó nílò sọ́ọ́sọ́ọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí ọlọ́run gbàmọ́rin ọlọ́run náà èké ọ lè lọ àjàkùmọ́sẹ̀ ara lẹ̀ wàá ṣe bí ọni wí pé líbi lílọ bá ewu lí ọká jàǹbá lífẹ́ ṣubú lù ọ́ ẹ̀yẹ kó wàá ṣe bí ọni kẹ́kọ̀ọ́ sún kọ̀ọ̀kan nítorí pé bíbélì jẹ́ yíyá o wí ẹ̀mí kan ṣoṣoṣo lọ ní kọ́ bá ti kú ṣàkóde àyà nàmútan níjẹ àwọn nìkan kú àwọn balẹ̀ kọ́ bá ti kú ọtẹlẹ̀ yìí ni bẹ́ẹ̀lì wí ọtí mú lélẹ̀ fún ọmọ ọ̀nìyàn ọtí kọ́ fún ọmọ ọ̀nìyàn láti kú lẹ́rẹ̀ kan ṣoṣo ilé yẹn yìí ni òdájọ́ lè kàn
kọ̀ sí àjòkó sínú ewu wẹ̀ kẹ́gbẹ́ yẹn ẹlẹ́ṣẹ̀ wẹ̀ jòkó ní jòkó yẹn ẹlẹ́gàn ìrákẹ́ ìlú bẹ̀rù ọlọ́run ìrànlọ́ba ńlámúlégbè rẹ ọlọ́run kò yẹra kó lébẹ̀ ikú kò ní Sódómù àti Gòmórà ibi kan tí mọ́sẹ̀ ra lẹ́ni oníyà áńgẹ́lì lẹ́rù wí ṣé ọ ní mọ́rú kẹ́ bọ̀bá ọlọ́run ké sí wọn náà lónìí náà kọ́ sá àsálà kó ẹ̀mí rẹ kọ́ bá gbénú ẹ̀ṣẹ̀ ronúpàdà ẹ̀ṣẹ̀ kọ́ kọ̀ ọ́ sílẹ̀ kọ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ọ̀nà ṣí sílẹ̀ lónìí o fún àsálà rẹ fún ìtẹ̀síwájú rẹ fún ìṣelógo rẹ ṣé wàá gba ọlọ́run láàyè láti gbà ọ́ sílẹ̀ àbí o fẹ́ dúró sọ́dọ̀ èṣù ó parun kéde bá wa bí o gbésẹ̀ kọ́ yọra rẹ nínú ewu kọ́ dẹ̀ yọra oléèrè hàn náà kékeré kankan ó jẹ́ pé etí aṣọ rẹ náà dì mú kàn gba apasẹ̀ rẹ á sínú ayé kọ́ bá ti yọ kọ́ sáko nínú ibẹ̀ nìyẹn náà á sáwélé ọ wàá ṣe olùgbàlà kan mo dúró o lùgbà ké ọtẹ àpẹjù kò sán àsálà kó ẹ̀mí ojó lórúkọ mi ọmọ àbálábí tán ọnìkan gbàlà kẹ̀kẹ́ sá àsálà kò dẹ̀ sá àsálà kárí ibi dé sílé ìjọba ọlọ́run ire o.